Pasitọ tí wọ́n bá ìbọn ọlọ́pàá lọ́wọ́ rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ní kí adájọ́ dáríjì òun. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè Zuba nílùú Àbújá, onídàájọ́ Abubakar Ismail, ti dá ẹ̀bẹ̀ àti àrọwà Pasitọ Uche Aigbe tí í ṣe olórí ìjọ kan tí wọ́n ń pè ní House on the Rock Church nù. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé wọ́n bá ìbọn ọlọ́pàá AK-47 lọ́wọ́ rẹ̀ lákòókò tó ń ṣe ìwàásù lọ́wọ́ fáwọn ọmọ ìjọ rẹ̀ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2023 yìí. Pásítọ̀ ọ̀hún táwọn ọlọ́pàá agbègbè náà fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ni wọ́n sọ pé ṣe ló ń lo ìbọn ọlọ́pàá láti fi ṣe ìwàásù fáwọn ọmọ ìjọ rẹ̀, èyí tí wọ́n sọ pé òfin ìlú Àbújá àti ti orílẹ̀-èdè yìí kò fààyè gbà á. Pásítọ̀ náà rọ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì tí wọ́n fojú rẹ̀ bà lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù yìí pé kí adájọ́ dá ẹ̀sùn táwọn ọlọ́pàá olùpẹ̀jọ́ fi kan òun nù pátápátá, kí ilé-ẹjọ́ sì dá òun láre pé kóun máa lọ sílé láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n adájọ́ ní irúfẹ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án kì í ṣe èyí tí kóòtù lè fojú fò gẹ́gẹ́ bí ohun tó ń béèrè fún báyìí. Ọlọ́pàá olùpẹ̀jọ́ ASP James Idachaba tó fojú Pásítọ̀ Uche Aigbe, ọ̀gbẹ́ni Promise Ukachukwu àti Ọlákúnlé Ògúnlẹ́yẹ balẹ̀ ẹjọ́ tí wọ́n sì fẹ̀sùn ìwà ọ̀daràn 3 kàn wọ́n. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ká ìbọn ọlọ́pàá mọ́ wọn lọ́wọ́, wọ́n ń sọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú, àti pé wọ́n tún dúnkokò mọ́ èèyàn. Wọ́n fi kún pé ó lòdì bó ṣe gba ìbọn lọ́wọ́ ọlọ́pàá kan tó wà ní tẹ̀sán Wúyè nílùú Àbújá tó ń ṣọ́ ọgbà ṣọ́ọ̀ṣì náà, Ìǹspẹ́kítọ̀ Musa Audu, tó sì mú un lọ sí ṣọ́ọ̀ṣì tó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó ń wàásù. Olùpẹ̀jọ́ ní ìgbésẹ̀ tí pásítọ̀ yìí gbé lè dá wàhálà sílẹ̀, ó sì lòdì sófin nítorí ọkùnrin náà kò láṣẹ láti máa gbé ìbọn kiri, bẹ́ẹ̀ ni bó ṣe gba ìbọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ yìí lòdì sófin. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.